This is DG Naija TV. Don't forget to subscribe, like and share. Ó ga ọ́ láàrin Rẹ̀mí Àlùkò àti Àtàwẹ́wẹ́ ìjà mà ti wá parí báyìí o fún gbogbo ẹ̀yin tẹ́ gbé káàkiri. Ó dà pé ọ̀rọ̀ politics ó máa ń pa gbogbo nǹkan pọ̀ ni. Ẹ bá máa jà lọ́wọ́ tó máa ti pè yín jáde fún promotion báyìí ẹ máa dọ̀rẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ lórí stage ni. Ẹ jáde o combination Rẹ̀mí Àlùkò àti Àtàwẹ́wẹ́. Ẹ máa fò opinion sínú comment ta ló wá jam jù ká tó wá bẹ̀rẹ̀ sí ní ká comment. Thanks for watching. Ojú omi tiẹ̀ nǹkan wa ni àjọ ń ṣe é ni torí pé lọ́dún náà bùrọ́dà mi ní ọmọlùmọ̀ bùrọ́dà mi ní sò Ìkòròdú ọ̀gá ọ̀pọ̀lọpọ̀ ìgbé olóṣò ọlọ́run ló dé rí bẹ́ẹ̀ ó yá ọdún tọ́kọ̀ July àwọn ará bí òun yẹn máa fún wọn wípé ẹ̀yin ará bí ẹnu yìí kan fèrè ààrẹ. I